Ṣé Kérésìmesì jẹ́ ọdún òrìṣà tàbí a lè lò fún Kristi? Ṣé Kérésìmesì, ṣé ọdún Kérésìmesì, ṣé ó jẹ́ ọdún òrìṣà tàbí a lè lò fún Kristi? Mo kí wa ní gbogbo ibi tí a ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò mí. Kó tó di pé mo wọnú ẹ̀kọ́ yìí lọ, mo fẹ́ ká subscribe sórí YouTube, subscribe láti máa bá wa ká lọ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Ó ṣe pàtàkì. So ẹ̀yin tí orí YouTube, subscribe sórí YouTube láti máa bá wa ká lọ. Bákan náà ẹ̀yin tí orí Facebook, subscribe, follow wa lórí Facebook. Tẹ́ bá ti wo tẹlifíṣàn, ó rí àkáǹtì Facebook wọn bẹ́ẹ̀. Bákan náà ẹ̀yin tí orí TikTok náà, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa lọ lórí TikTok náà, follow wa bẹ́ẹ̀, kẹ́ẹ̀dẹ̀ comment, like gbogbo àwọn nǹkan tí kò bá yé yín, kọ sínú comment, a ó tàn mọ́lẹ̀ fún yín. Kí ni àkòrí ìdánilẹ́kọ̀ọ́ yìí? Ìdánilẹ́kọ̀ọ́ yìí apá kìíní eléyìí, sotori pé ó máa ní apá púpọ̀. Mo bẹ̀ ọ́, bá mi share program yìí, bá mi share sáwọn èèyàn, jẹ́ kí àwọn èèyàn kó ní ìmọ̀ nípa ọdún Kérésìmesì. Jẹ́ kí àwọn èèyàn kó rí òye nípa ọdún Kérésìmesì. Kí ni àkòrí ìdánilẹ́kọ̀ọ́ yìí? Ó mú pé ní ṣé Kérésìmesì jẹ́ ọdún òrìṣà tàbí a lè lò fún Kristi? Eléyìí ni apá àkọ́kọ́. Ọ̀pọ̀ ènìyàn ló sọ pé Kérésìmesì jẹ́ ọdún òrìṣà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, kódà a rí àwọn aláìgbàgbọ́ náà gan tí wọ́n ń pariwo pé ọdún Kérésìmesì ọdún òrìṣà ni. Bákan náà àwọn míín sì ń sọ pé ó jẹ́ ayẹyẹ ìbí Kristi, níbi tí àwọn kan ti ń pariwo wípé ọdún Kérésìmesì ọdún òrìṣà ni. Níbẹ̀ ni àwọn míín tún pariwo pé ọdún Kérésìmesì ó jẹ́ ayẹyẹ ìbí Kristi. Èwo ni òtítọ́ gangan? Èwo gangan ni òtítọ́ níwájú Ọlọ́run? Nínú ìrìn àjò yìí a máa mọ èyí tó ṣe òtítọ́. Torí mo rí ọ̀pọ̀lọpọ̀ Kristẹni tó jẹ́ pé wọn ò ṣe ọdún Kérésìmesì, kì í ṣẹ̀ṣẹ̀. Mo dẹ̀ rí ọ̀pọ̀ Kristẹni tó jẹ́ pé wọ́n ṣe Kérésìmesì, mi ò dẹ̀ pè é lẹ́ṣẹ̀, mi ò pè wọ́n tí ó ṣe náà, mi ò pè wọ́n ní ẹ̀ṣẹ̀. Nínú fídíò yìí ó máa kọ́ ìjìnlẹ̀ ẹ̀kọ́, ó máa mọ àṣírí ohun tí ó ṣe pàtàkì. Èwo gangan ni òtítọ́? Àwọn kan ní pé ọdún Kérésìmesì ọdún òrìṣà ni, àwọn kan ní pé ọdún Kérésìmesì ọdún ìbí Kristi ni. Èwo gangan ló jẹ́ òtítọ́? Èwo gangan ló jẹ́ òdodo níwájú Ọlọ́run? Mo ní ayọ̀, mo ní oore ọ̀fẹ́ láti sọ fún wa wípé ní ilẹ̀ Róòmù wọ́n máa ń ṣe ọdún kan. Mo fẹ́ kó o fi ara balẹ̀, bá mi share programu yìí, bá mi send programu yìí. Mo gba Ọlọ́run gbọ́ wípé kí ìrìn àjò náà tó parí, ó máa mọ èyí tó jẹ́ òtítọ́ ńbẹ̀. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù, bí ẹ ti ń share, bí ẹ ti ń subscribe, bí ẹ ti ń like, bí ẹ ti ń comment, lórúkọ Jésù oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bí ayé yín wò. Bẹ́ẹ̀ tí ń bá wa share iléeṣẹ́ yìí sí gbogbo èèyàn láti lè jẹ́ kí wọ́n jẹ ìgbádùn ètò yìí, yóò dára fún wa. Ẹ jẹ́ á gbàdúrà, níbí la máa mẹ́nu dúró. Tó bá ti di ní ọ̀la a tún máa tẹ̀síwájú. Má mísì kankan nínú ẹ̀kọ́ yìí. Mo gbàdúrà lórúkọ Jésù a ó ra àánú gbà. Bí a ti ń súnmọ́ ọdún, tí ọdún súnmọ́ wa, lórúkọ Jésù ẹ ò ní sọ ẹ̀mí yín nù. Ohun tí ẹ fi àlàáfíà kó jọ, lórúkọ Jésù ẹ ò ní fẹ́ kúta.